tó bá ti ń kó owó rẹ fọkùnrin tó sì mọ̀ pé o kì í ṣe ìyàwó rẹ̀, tètè máa mọ̀ nínú ọkàn rẹ pé the situation can go either way. Gbogbo alamọ case tá à ń treat lọ́wọ́ lórí page wa, bẹ́ẹ̀ mo ti hands off lórí case yẹn because mo believe pé at least àti bá a débi tó lápẹ̀rẹ̀. Ẹnìyẹn dẹ̀ jẹ́ kó yé mi pé iye báyìí láwọn gbà lọ́wọ́ rẹ̀, àwọn sì ti dá padà. Bẹ́ẹ̀ lady yẹn tó ń try láti ṣe àwọn àlàyé kan pé kinní kan ṣé yóò wá jẹun gbé ni. Sorry, the truth of the matter is that obìnrin, the female gender, àìfẹ́ gbóòótọ́. Torí ẹ̀ ni àwọn ọkùnrin yẹn náà ṣe máa parọ́. Èèyàn tó níyàwó tó dẹ̀ mọ̀, ṣé mọ̀ pé bákan méjì ni. Ọkùnrin míì wà tó níyàwó tí ò ní sọ. We have seen men like that tó máa níyàwó ńlé tó dẹ̀ máa sọ fún ẹ pé òun ò níyàwó. Unfortunately àwọn èèyàn ẹ̀ náà tí wọ́n náà máa mọ̀ wọ́n lè mọ̀ story ẹ̀ tàbí kán mọ̀ sọ fún ẹ. That's a different thing. But in this situation, the man told you pé òun níyàwó. Kì í ṣe wípé bóyá irú kéèsì yìí tuntun nínú àwọn tí ó máa ń wá sí DM mi. But Ọlọ́run kàn sọ wípé ọmọ yẹn yóò rí àánú gbà látara wa ni. That's number one. Number two ni pé a clergy is involved. Ẹni tó ń wọ ike sọ́rùn tó wọ kọ́là sọ́rùn ló wà involved, which is not supposed to be. Ẹ rí i pé nínú apology máa yẹn mo jẹ́ kó yé wọn pé tẹ́ bá fẹ́ ṣe obìnrin méjì ẹ lọ resign kúrò ní clergy. Ẹni tí Ọlọ́run bá gbé kalẹ̀ láti máa pe àwọn ènìyàn wá sójú ọ̀nà Ọlọ́run kò yẹ kó misbehave. Now ìwọ obìnrin tó mọ̀ pé ó ń fẹ́yàn, bóyá ó ń fẹ́yàn sọ́nà àbí bóyá ó ti níyàwó wá ń fẹ́ ẹ, tó bá ti ń kówó ẹ̀ fún òun kó bára ẹni. Either by cash or by transfer. Cash yẹn ló ti ẹ̀ burú jù. Torí nísìn ìyẹn sọ wípé iye báyìí péré lòun gbà lọ́wọ́ ẹ̀. Bó dẹ̀ ṣe àti ẹ̀dúpẹ́ tó ti acknowledge pé 10,000 ló ń gbà lọ́wọ́ ẹ̀, òun dẹ̀ ti dá padà fún. Ẹlòmíì ó lóun ò gba nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ti ní ìyàwó, especially àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ò fẹ́ ṣe méjì kìnìkan tó ojú wọn ò dẹ̀ gbébì kan yẹn, wọ́n máa ń gba yín, wọ́n fẹ́ tàn yín jẹ ni. Èèyàn níyàwó òun ò dáa, èèyàn níyàwó òun ṣe zìnà, èèyàn níyàwó òun gbogbo ọmọ tó bí fóun ọmọ àlè ni, èèyàn níyàwó òun ò kílìnì, ìwà rẹ̀ ò dáa, olórí burúkú ni, ìgbà ni ó dẹ̀ tún sì wà nínú ilé ẹ̀. Ṣẹ́yìn ò kí ń ronú ni. Ẹni tó níyàwó òun gan ti lọ gan, wàá ṣe ìwádìí kí ló dé tíyàwó yẹn fi lọ. Most of the time àwọn ọkùnrin yìí wọ́n fẹ́ dòyìn òbò náà fẹ́ dó. Bẹ́ẹ̀ nítorí ti mọ̀ pé tó o bá gbọ́ irọ́, tóun ò bá pèntì ẹ bí áńgẹ́lì kó ń pèntì àwọn ènìyàn yòókù bíi devil, ọ̀ lè gbóbò lẹ̀ fóun. Ìní wọ́n ṣe máa ń purọ́ fún yín pé ìyàwó àwọn ò dáa. Unfortunately for most of you, sáìdì ibi tán níyàwó ò dáa sí yẹn, ibẹ̀ ni wọ́n wà mọ̀ọ́mọ̀ ránṣẹ́ mọ́. Ìwọ náà lè má dáa sí sáìdì yẹn o. Bẹ́ẹ̀ ọlá ẹ̀pọ́n ti sọ fún ẹ pé nìkan ò dáa in that side, ọ̀ wà mọ́ overdo. Meanwhile at the end of the day, bàbá ńlá arọ́ ni. Ó máa padà block ẹgbẹ̀yìn ni. Kò sí bó ṣe kódà kó rojọ́ látòní dọ̀túnla mẹ́wàá. Because his original intention to come to you, ó fẹ́ dó ẹni. A purọ́ fún ẹ pé òun fẹ́ fẹ́ ẹ. A purọ́ fún ẹ pé òun á bẹ́ẹ̀ tọ́jú ọmọ ẹ. A purọ́ fún ẹ pé òun fẹ́ ìwọ ló dáa jù ní gbogbo. Látijọ́ tóun ti ń bóbìnrin pàdé, òun ò rẹ́ ń tọ́ dáa tó ọ rí. Àwọn tán dáa jù ẹ lọ gan ó ti tàn wọ́n jẹ. So má feel pé bóyá tó bá ń kó owó ẹ fún ọkùnrin, ó máa pay ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin yìí, àwọn fúnra wọn náà máa kọ́kọ́ máa fún yín change. Wọ́n máa fún yín ṣíṣì kọ́bọ̀kọ́bọ̀. Á fi yẹn kọ́kọ́ ra trust yẹ. Á fi yẹn ra pé kò lè believe nínú òun. Á fún ọ ní kọ́bọ̀ tó ń fún yín ṣíṣì tó ń fún yín tọ́rọ́. Ìgbà tó bá máa wá millions ló máa béèrè lọ́wọ́ ẹ̀. Ìwádẹ̀ ti wò pé tó ẹni tó lè fún ẹ yìí, tó lè fún ẹ tọ̀hún, tó lè support ẹ, èèyàn gidi ni. Iye tó máa béèrè máa times 5 iye tó ti fún ẹ. Ìwádẹ̀ feel pé at least you will not be looking at figure tó bí ẹ yẹn, figure tó ti fún ẹ sẹ́yìn yẹn ni wọ́n máa wò. Ó bá ti gbé fún báyìí, ó parí nìyẹn, á block ẹ off, kò ní ìdí ẹ mọ́. And that is it. But in a situation tó jẹ́ pé o ti feel pé o ti rí olùbágbẹ́rù, mo dẹ̀ máa ń sọ, tó bá ti mọ̀ pé ní àjọ ọkùnrin àtobìnrin ò pay ẹ, mọ̀ ṣe celebrate. Ẹni tí ìgbéyàwó ò bá tó bá lẹ́ni tí ìgbéyàwó tí ò rí ìgbéyàwó ṣe ló ń ṣe celebrate, ẹni tí ò rí celebrate ṣe náà ní ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni, because celibacy is biblical. Ṣùgbọ́n tó bá feel pé
bóyá o jẹ́ single mother o or thereabout tó wá feel pé yẹn bóyá nítorí pé àwọn kan ti ń sọ fún ẹ pé ìwọ nìkan ló ń dá gbé pẹ̀lú ọmọ ò ní ọkọ ò ṣe gbàsàwò ó wá jẹ́ kán lọ torí ẹ̀ bọnú wàhálà kán torí ẹ̀ bọnú gbàgà all in the name pòun wá companion ibi tó máa já ekù sí ó máa worst ju ibi tó wà lọ because the situation tó máa padà wà at the end is either kó ti had the mental problem kún tó ní tẹ́lẹ̀ tàbí hypertension tó bá dẹ̀ jẹ́ wípé ẹni tó ti mọ̀ pé ó ti ní ìyàwó that you have to underline that statement because tẹ́ bá wo apology máa yẹn sìn ó jẹ́ kó sọ fún mi ó lóun ti jẹ́ kó yé pé òun ti níyàwó ìgbé tí ó gbé ìyàwó ẹ̀ fún bó ṣe máa present ìyàwó ẹ̀ fún àdé one òun kọ́ nìyẹn o the way tó ṣe wá ń present ìyàwó ẹ̀ ní ìsìn bí ẹ pé ìyàwó òun ni priority tó bá present ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ níwájú gẹ́ yẹn láti day one ni ìyẹn ò ní fẹ́ bẹ́ẹ̀ ó máa wash ìyàwó yẹn down á wash ẹ̀ á ní òun ṣe èèyàn gidi á ló nígbà ni kò ní sórúkọ tí ò ní pè tán ó tiẹ̀ lé ló ṣe zìnà ó lè lóun déédéé délé ńjọ́ kan lòún ka mọ́lé lòún kọ́kùnrin mọ́ lórí orí burúkú irọ́ ni irọ́ òfò ni bó ṣe ń parọ́ mọ́ ẹni yẹn mọ́yàwó ẹ̀ yẹn bẹ́ẹ̀ là á parọ́ mọ́ wọ̀ náà fẹ́ lómi àìmọye tí wọ́n ti sọ ń pa obìnrin míì tí ò ṣe ń tọ́jú ọmọ rí ẹlòmíì tí ò rí ìyàn rí báyìí lójú ayé tí ò rí ọ rí in flesh báyìí kó rí ọ rí ní one on one ó lè lóun mẹ́ ẹ̀ ó lè lóun òun àti ẹ ti jọ gbàdúgbò kan rí tí ò rí ọ rí tí ọmọ nǹkan kan pẹ́ ó tiẹ̀ lè mọ̀mọ́ first name ẹ gan yóò sì ti fabricate story against ẹ nítorí òbò ẹnìkan tó fẹ́ dó ẹ̀yin obìnrin ẹ mọ̀ yára yín lọ́pọlọ even kó jẹ́ wípé òótọ́ níyàwó rẹ̀ àbóbìnrin kan ṣe irú nǹkan bá ń fún must he tell you ṣé dandan ni kó sì rojọ́ ẹnìkan láì dáa fún ẹ and most of the time àwọn ọkùnrin fọ́múlà yẹn náà sábà máa ń lò tó bá ti wá bẹ́ẹ̀ tó fún ẹ 1 naira 2 naira 3 naira 4 naira tó fẹ́ rajà sí ṣọ́ọ̀bù tó ní ó yá gbayé báyìí ó fẹ́ ṣe kinní kan ó yá gbayé báyìí yóò jẹ́ kátẹ́gùn òfẹ́ sí ẹ ń fẹ́ lù ọ́n jìbìtì ó lè ní sùúrù 5 years tí o kò ní gàn lójú rárá ọdún 5 ó lè ní sùúrù ṣọ́ọ̀ṣì àmọ̀dé ọ́ tí ọmọdé ọ́ ńgbà tí ọba béèrè owó iye tí ó béèrè yóò ju iye tó ti fún ọ lọ àbọ̀ bá rí pé òlò lọ ó lè béèrè déédéé ń tó fún ọ sódà bọ́ bá ti sẹ́ǹdì ẹ̀ sí báyìí ó wò pé òun ti gbowó òun padà ó ti jèrè òbò láàrẹ ó ti jèrè òbò nìyẹn bó o sunkún dọ̀la kọ̀ràn òun ló dífá fún eléyìí because the lady kept on calling èmi ò dẹ̀ fẹ́ jẹ́ kó yé mi ì fẹ́ sọ fún un directly pé mi ì fẹ́ sọ̀rọ̀ nípa kéèsì ẹ̀ mọ́ torí ẹ̀ mo ṣe lọ ṣe show pé this year I rest my case there is nothing I can do again ẹni tí ò bá rẹ́dì láti fún ẹ ní owó kò lè fún ẹ ní owó kò sẹ́nì kankan tó lè bẹ́ẹ̀ fagídí àbí ìyípa gba owó lọ́wọ́ ẹnì kankan pàápàá jùlọ ẹni tó ti kílèmù pé òun ò jẹ́ lówó. So please go and rest your case and sit down and face your work. And I told her the little support tó rí yẹn fìyẹn náà dín nǹkan tó gbà lọ́wọ́ ẹ kó dẹ̀ move on pẹ̀lú life ẹ but she kept on ẹ ti rí wípé nínú ìsọ̀rọ̀ sí rẹ̀ ọkàn rẹ̀ ò yọ̀ǹda máa yẹn we understand the spiritual aspect pé there is karma and all of that but does karma really work that way? tó bá yẹ pé kò sọ fún ẹ pé òun níyàwó is a different thing but he has told you he has a wife kì í ṣe pé níyàwó òun lọ ìyàwó wà nù ilé ẹ̀ ẹ̀yin ò mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń ná àwọn ìyàwó ńlé yẹn àwọn ìyàwó wọn yẹn irọ́ náà máa ń pamọ́ wọn torí òbò yín tán fẹ́ dó kí lé táwọn èèyàn ń gbọ́ràn báyìí ná kí lé tán ń gbọ́ràn ná ẹ̀mí ló la fẹ́ sọ̀rọ̀ yìí tó bá dẹ̀ mọ̀ pé òun fẹ́ ṣèkejì sọ fún kó lọ dáná rẹ kí kúkú ṣe pé bí òbò ló ń pa tó fi fẹ́ ṣèkejì ó níyàwó ó dẹ̀ máa báyàwó ẹ̀ ṣe títí tá fi dáná tiẹ̀ tán tó bá dẹ̀ dáná rẹ yóò mọ̀ pé òun ti lẹ́tọ̀ọ́ sí ẹ ẹ má máa fi ṣe rí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn tẹ́ wà ń ta yẹn ẹ máa ń feel pé ẹ ti rí fà èèyàn kan sì pè mí lálẹ́ àná bílẹ̀ ṣe ṣú tó lánàá yẹn wípé ẹni tó ń wá fà ń wó fò lọ́rọ̀ ọmọ yẹn pé I should not say anything máa yẹn ti bẹ́ẹ̀ case closed so the man is not ready to give you any money and I don't think the man is under obligation to give you let us be frank about it mi ìfí òpó wà lọ́ndà obligation ẹjọ́ fẹ́ ra yín kò réèpù ẹ he doesn't rape you ó sọ fún ẹ pé òun níyàwó and you agreed to date him fine ó lọ sọ fún pé kó wá ṣe official kínní kó wá mọ àwọn èèyàn ìkankan ẹni tí ò bá ti ní ẹ fẹ́ wàá ti mọ̀ láti lẹ̀
kò lè máa postpone ríra àwọn èèyàn ẹni ọkùnrin tó bá ti jẹ́ pé even ọkùnrin míì gan wà tó máa tún rí àwọn èèyàn tó máa mọ àwọn èèyàn tó ṣe pé ó ń tàn ẹ́ náà ni obìnrin míì bìlífù pé tóun bá ti mọ àwọn ẹbí àwọn tóun fẹ́ òun ti dìyàwó ẹlòmíì akẹ́rù á lọ máa gbélé ọkùnrin ẹbí òmíì nígbà míì in fact the family at times they really don't have much to do or to say nígbà tó ọmọ wọn tó bá ti ní tóun fẹ́ ṣe nìyẹn wọn lè support ẹ against ọmọ wọn náà máa support náà èmi ti rí ìyá tó bí ọmọ fúnra rẹ̀ báyìí tó ṣe pé fúnra ẹ̀ ni ó kó àwọn nǹkan bá sùn tí ó kó fọ́mọ ẹ̀ kó fi lọ́mọ bóbìnrin sùn bẹ́ẹ̀ ni nọ́ọ̀sì ni woman yẹn fúnra ẹ̀ ni ó kó àwọn rough rider àwọn gbogbo àwọn kinní nylon àwọn cd àwọn gold circle tí ó kó fọ́mọ ẹ̀ kó lọ fi mọ́ bóbìnrin sùn kó wá bárú ọmọ ìyá yẹn pàdé kó wá mú ẹ wọ́dọ̀ ìyá ẹ̀ kínú ẹ̀ wá mọ̀ dùn kó o ti ní ìyá ọkọ o ti mẹbi o ti mọ ìyá ẹ̀ so kó fẹ́ gbogbo òbò ṣẹ́ni tó kó gold circle fọ́mọ ẹ̀ kó fi lọ́mọ bóbìnrin sùn so fi òpóbìnrin kan nìyẹn ọmọ bá sùn lójúmọ́ so n tó bá pé ọ tó pè rẹ tọmọ pé tó bá dákù wọ nìkan ọ ní mọ kábàámọ̀ ìní kọ́ ṣe when it comes to ọ̀rọ̀ ọlọ́kùnrin lóbìnrin mo dẹ̀ ti máa ń sọ tó bá ṣe celibacy ọ̀ lè kú celibacy is biblical bẹ̀ẹ̀tì nítorí ọ̀rọ̀ àwọn èèyàn nígbà tí ṣòro rẹ̀ bá dé ṣáwọn èèyàn bọ̀ bí ààrẹ ni bó bá tiẹ̀ má tiẹ̀ wá fẹ́ yàwó àbó máa lọ́kọ at the end of the life at the long run gan ṣé dandan ni kó o sì ti bá yá rẹ̀ jẹ́ tán kó tó di pẹ́ni tó wà wúlò fún òde where is the place of self-control ní ìsìn ọmọbìnrin yẹn nísìn bí ò bá wá fẹ́ dúró nísìn ṣe bẹ́ni tán ni kó ṣe tó wá padà ṣe tó wá rè báyìí nísìn so nǹkan tẹ́mi fẹ́ fàyọ ni pé tó bá ti kó owó ẹ̀ fọkùnrin tó àbó ya àyà àsan làkọlé owó tó bá ti yọkùnrin o bẹ́ẹ̀ ni torí ngbà míì téèyàn bá mú tọ́pìkì wá ẹ mọ̀ níyan bó ló ṣe mọ̀ ń pa rẹ̀ ẹ mọ̀ ń rò pé bóyá ọlọ́run máa ń sọ ọlọ́run yóò ẹ mọ̀ nígbà tí ọlọ́run bá sọ èèyàn kalẹ̀ láti ṣe nǹkan gbogbo equipment àwọn tools tó need láti ṣiṣẹ́ yẹn God will equip you ọjọ́ tí n bá gbé kéèsì single mother wọ́n ní bóyá single mother ni ọjọ́ tí n bá sọ̀rọ̀ àwọn ìyàwó wọ́n ní bóyá ọkọ rẹ̀ fẹ́ yàwó lé ni ọjọ́ tí n bá sọ̀rọ̀ celibacy wọ́n ní bóyá celibate ni ọlọ́run ò jẹ́ kórí wa ó pé ọlọ́run gbọ́ ẹrù párí ìrìnsọ làwa máa ń sọ ń bí abẹ́ ẹ̀ mọ̀ wípé nígbà tí ọlọ́run bá fúnyàn ní grace tọ́lọ́run gbéṣẹ́ léyàn lọ́wọ́ ọlọ́run náà ni ó bá yàn ṣe ọgbọ́n téèyàn ó fi ṣe ọlọ́run ni ó fún yàn èmi gan tí n bá ń wo most of my work báyìí mo máa ń wá surprised so ẹ jẹ́ ká máa kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ ká máa kọ́ ọgbọ́n tá a bá ń gbọ́rọ̀ lórí afẹ́fẹ́ lágbájá kan ó lọ fẹ́yàn kan ẹni wá kọ́lé fún ó wá ra mọ́tò fún ó sì ti bímọ mẹ́jọ mélòó ni single mother tẹ́nìkan fẹ́ tó kọ́lé fún tó ra mọ́tò fún ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother tí wọ́n ń rì márì yẹn ọlá pé wọ́n ti build a life wọn ni ọkùnrin yẹn ti rí wípé at least bóun ò tiẹ̀ fún kò ní di liability sóun lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn gan àwọn ọkùnrin yẹn lọ ń gbá wọn ni most of àwọn tó jẹ́ kó ń ṣiṣẹ́ online work yìí tó ń ṣe matchmaking gbà kan kí lè tàn ṣe mọ́ majority àwọn èèyàn tẹ́ fẹ́ connect yìí wọ́n fẹ́ gbára wọn ọkùnrin fẹ́ gbá obìnrin náà fẹ́ gbá ọkùnrin mi ò dẹ̀ ní lọ́wọ́ nínú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn so please kò kí ń ṣe dandan face your work tó bá dẹ̀ ti kówó ẹ̀ fọkùnrin kódà tó bá déwájú adájọ́ tó bá ní 1 naira ló ń jẹ́ wọn ní kó fagídí san ju 1 naira lọ o tó bá dẹ̀ lóun ò jẹ́ lówó tí ò bá ti sí proof kò jẹ́ lówó nìyẹn kódà kó fowó ẹ̀ ra property owó ẹ̀ ló fi rà á tó o bá lọ korúkọ kan sí tó kó o lajú ẹlẹ̀ tó o jẹ́ kí lọ́ọ̀yà ẹ kó spell out mini orúkọ ló wá kọ Mr. and Mrs. kinní kan sí ó máa yà ẹ́ lẹ́nu pé property yẹn ọkùnrin yẹn ló ní tó o bá mọ bó ṣe kọ orúkọ sí orí property tó fowó ẹ̀ rà ọkùnrin yẹn á gbà lọ́wọ́ ẹ̀ live and direct kódà ó kú ló kù the way bó ṣe máa trash ẹ gan ọmọ wò wípé ṣé kìí ṣẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ ni bá yí àwọn ọkùnrin ṣe rí nìyẹn tẹ bá fẹ́ bú mi kẹ́ ẹ bú mi tẹ bá fẹ́ gbọ́ kẹ́ ẹ gbọ́ but as per the case on ground mo ti rest case mi lé lórí ó ti bẹ̀ ó ti ní ó mọ̀ bínú ó dẹ̀ parí nìyẹn but the way bọ́mọbìnrin yẹn tún ṣe tó ń ṣe ẹ ti mọ̀ wípé kó ṣàfún ní nǹkan ló ń wá ìyẹn ò dẹ̀ rẹ́dì láti fún un ní ṣíṣí kò dẹ̀ ní fún un toró ti ní òun ò gbowó lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pé a rí proof ni we will fight it for her but there is no proof so owó tó ń kó fọkùnrin tí ò ní kọ́ record tí ò lákọsílẹ̀ tí ò lágrímẹ́ǹtì owó ọmọ gọ̀ ni o bí gbìyànjú bá san owó ọmọ gọ̀ ni
owó ọmọ gọ̀ ni wọ́n dẹ̀ mọ bọ́n ṣe máa mú yín mọ́lẹ̀ tán máa tún ti dá yín dùbúlẹ̀ tán tún do yín orí yín tún ti sọ̀kalẹ̀ padà ẹ̀ tún ti kó gbogbo owó ẹ̀ ti kó fún wọn. ìyàwó rẹ̀ tó ní òdà èmi ló ṣe ìyàwó ẹ̀ tí ò lè ràn lọ́ ńgbà wọn wá gbágùn gbogbo owó ẹ̀ tó rè bá ṣe ètò kí wọ́n lè gbére ibi tí ó ti mọ rówó ńgbà wá gbé débi tí ó ti mọ rówó tó bẹ̀rẹ̀ sí rówó sọ́rántì rẹ̀ gbọ́ jẹ́ pé wọ́n lọ ọlọ́mọdé òṣìṣẹ́ oúnṣẹ́ ọlọ́mọdé ọgbà sí oúnṣẹ́ ṣe ọba sì ṣe pé ìyàwó rẹ̀ ọ̀dà lóòótọ́ ṣe bóun lọ́fẹ̀ẹ́ ẹjọ́ enjoy choice ẹ̀ náà dandan lọ́kọ ni ọba tiẹ̀ fẹ́ fọkọ dandan ni ọfẹ́ ni tó ti níyà àjẹ́ kan nínú ilé ọmọ pa àwọn ìyàwó yẹn wọ́n ń forgive àwọn ọkọ wọn they no dey especially àwọn Christian wives àwọn ìyàwó pastor ní ọtí ẹ̀ burú jù they no dey forgive their husband wọ́n á make sure pé àwọn hunt ẹ̀ till the end àwọn ọkùnrin náà sì ṣe é gbìjà. That's why I am not on the side of any gender. I'm on the side of the truth because I know that when truth stands, nothing shakes it. tó bá ti jẹ́ pé oyè tó jẹ ní kó ọmọ kówó ẹ̀ fọkùnrin tó ń bá ti gbá ọ mọ̀ wà bá anybody àgbà fọlọ́run ọwọ́ owó kó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì mi tó bá tún ti rí bísínẹ́sì tó bá tún ti ọkùnrin mi bá tún ti dé ń kówó fún so that they will take you to Abuja for national award of ẹni tó kówó fọkùnrin jù ní gbogbo àgbáyé. Ọ̀yọ́ Model Alternative Therapy gbogbo olóríire tó nílò àgbo fún ìwẹ̀nùmọ́ àti gbogbo infection ara tí ó mú kí gbogbo ìdọ̀tí inú ara kí wọ́n ó fọ̀ dànù tí ó mú kára yín ó jí pépé kẹ́ wà ní àlàáfíà ẹ̀já kan sọ́yọ́ Model Alternative Therapy. irú owó tó fẹ́ fi lọ̀ mọ́ kó fọkùnrin gan tó bá sáwó òǹjọ tó bá Ọ̀yọ́ Model tó ṣe distributor torí distributor náà wà ọba rówó díẹ̀ ṣàjọ kọ́ mọ́ rajà wọn ọjà wọn ń tà wàràwàrà instead tó fi dijú mọ́rí tó dijú sanwó nù kó jọ kó fi bọ́yọ̀ Model ìdòwò pọ̀ wọ́n ṣe distributor ọjà wọn gbogbo àtàkà flusher gbogbo ọjà tí wọ́n ń tà gbogbo wọn ní distributor wà ń bẹ̀ tó bá fẹ́ mọ́ kọ́ mọ́ rà kọ́ mọ́ tà ní oṣèṣì wọ́n tó bá sì fẹ́ rà tó fẹ́ mọ́ lò kàn sí 08068220707 Ọ̀yọ́ Model Alternative Therapy lóní nọ́mbà wọn ẹ jẹ́ kí á pè wọ́n dẹ́n fún gbogbo àwọn olóríire tá a fẹ́ kunlé àbáwá tá a jẹ́ painter tí a nílò ọ̀dà tí ó quality láti fi ṣe iṣẹ́ wa YSR company àwọn non produce Princess and Honey paint ẹ jẹ́ kí á kàn sí àwọn náà ẹ má jẹ́ àgbàgbé Lila Caps Nigeria Limited náà fún gbogbo àwọn olóríire tá a fẹ́ rí dókítà tewétegbò tá a fẹ́ bá wọn búùkù section fún consultation já kàn sí Lila Caps Nigeria Limited nọ́mbà wọn ni mo ti fi sí ojú screen yẹn má jẹ́ ká gbàgbé mo máa wá ṣe máa create awareness fún ẹ̀kọ́ èdè Yorùbá wa tá à ń ṣe so that we can continue torí ọjọ́ Sunday tó lọ yìí mi ìlú rẹ̀ ò fẹ́ àti ṣe because I was tired ó dà pé kéèsì ọmọ Adébísì náà là ń treat níjọ́ Sunday yẹn tí mi fi ráyè so ẹjọ́ ẹ já mọ́ kọ́ ẹ̀kọ́ lára àwọn nǹkan tó bá èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni let us learn má kó owó ẹ̀ fọkùnrin má kó owó ẹ̀ fọ especially ọkùnrin tó níyàwó má kó even kó má níyàwó don't give your you see ọjọ́ tó day one tọkùnrin ti rí ẹ ló ti mọ tó fẹ́ fi ẹ ṣe ló ti mọ tó bá fẹ́ fẹ́ ó ti mọ̀ tí ò bá ní fẹ́ ó ti mọ̀ so gbogbo activity tó bá fẹ́ ṣe yẹn are strategies for him to achieve his goal and aim. That's why we are saying whichever thing you do má wulẹ̀ gbé ara rẹ lẹ̀ mọ́ kó owó rẹ lẹ̀ mọ́ sùn lẹ́fẹ̀ẹ́yàn kankan tó bá dẹ̀ mọ̀ pé tó bá ṣe tó bá dọ̀la tó bá turn out the other way agbára rẹ gbé no wàhálà wọn tó bá ti fíw pé jẹ́ ń ṣe léyìí kó lè fẹ́ mi jẹ́ ń ṣe léyìí kó lè mọ̀ fẹ́ràn ìyàwó ẹ̀ mọ̀ òfútù fẹ́ tè bó lè rọ́ ni o òfurufú gbádá tó láyé yóò sì kò sì síjà tó jàlá tó ní dọ̀là yọmọ yín mú sí ọ́n pàkó kúkú ti dúró ọ tí ọba dúró ọ ní ìsìn ọ̀tọ̀ ó ti achieve èèmù ẹ̀ ó sì bá tiẹ̀ lọ nìyẹn na you go pain so all right guys.